Sewa Abdullahi Adamallahu wa yàtọ̀ bàbá wa lọ́nkẹ́mi Arademi Adamallahu wa yàtọ̀ alibarika kò sí ní àzàmì ìlú oníyàn ẹ̀rọ tó wọ́n bẹ́ẹ̀ sí ẹ̀ṣọ́ wà sí ìlú oníyàn ó rà má bí a ti máa ń yọrọ bí aláàrùn ọmọ ìlú àmúgbà àgbáwó parí ìmágbà ẹ̀yàn rẹ̀ gbà torí kí máma bára kálọ́ débi náà wọ́n bá kí n náà tọ́wọ́ kọ́kọ́. àmọ́ sọ̀rí ìran gèfèrí méjì ní bẹ́ẹ̀. بعد بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله والسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. القرآن now. Gèfèrí méjì ní bẹ́ẹ̀ àwọn àkànbẹ èyí tí àmọ́ tó gbajúmọ̀ ni àwọn tí ọ̀gbọ́n abọ́gibọ̀ ọ̀pẹ̀ tá a mọ̀ pé gèfèrí nù ó ti gbajúmọ̀ kálukú ti yóò sì máa àmọ́ gèfèrí kan bẹ́ẹ̀ tó lè ju àwọn eléyìí lọ ìlànà gèfèrí wọn ni kọ́ ọ má dáná ọlọ́wọ́ bá mà. Kọ́ máa ṣe ìkárí orí ọlọ́run lára ẹni ọlọ́run sọ̀rọ̀ fún ẹnu kó ṣe ìkárí ọlọ́run ọba tó lè àlọ́ ṣe ìkárí. Lọ́yẹ̀ ká Kùránì ọ̀sọ̀ wípé. Àwọn tí wọ́n ma ìbẹ̀rẹ̀ ọmọ ọlọ́run ọba mẹ́rù kan ó lè jẹ́dẹ̀ ra àmà ó lè jẹ́dẹ̀ owó ó lè jẹ́dẹ̀ ra kù ó lè jẹ́dẹ̀ ra bára gbogbo èyí tí wọ́n jẹ́nu dẹ̀ra tí wọ́n máa mẹ́rù nìkan. Súnmọ́ yóò kírun náà. Wọ́n wá pọ̀ wọ́n sì ń kárí ẹ̀ tó kiri kí wọ́n jẹ́ kí wọ́n ní tani ọlọ́run ní. Akíndárò mú ní kábírù. Wọ́n gèfèrí ni wọ́n kúrò nímọ̀ nù. Kéèyàn má dá mi ọlọ́run ọba mọ̀ kéèyàn fọ́nú fọ́ra nípa mi. Lọ́jọ́ kọ́lọ́run ọba àwọn Bani Israẹla wí. Iná kọ́lọ́run wá fẹ́ bá wọn wí kọ̀ọ̀bá láì mọ̀ kan wí àwọn àfa àdọ̀ ní bá wí. Àwọn àmúyẹ kò wọ́n ayẹyẹ ayé àlámọ̀ wúrú lọ́mọ òun báyìí. Tó kì í tóbi gbólóhùn yẹn ni. Wàyí náà rọ́bẹ́kà làwọn yáàlì ìṣòro yìí mọ̀. Wàyí náà wúlá tẹ̀sí ìlú rábìlì àlẹ́mí náà. Kàsálábì ìrúurú ní àmì inú. Alábàlmi kàlí tẹ̀kú náà mi ní àlùmọ́sírì nàbí ìsáni ní àròbí yìí mú bí ní. Wàyí náà wúlá bí sùúrù ìyàwó àdínà. Àwọn alábòyà kò yàrá òun wọ ayẹyẹ ní ayé àlámọ̀ òun. Àmì ni bọ́lá ṣe yọ bàbá ọlọ́run kẹ́mi tí ń jáde ẹni tí ọkọ̀ pàdé ànábì Muhammad ọ̀hún ni Abdulsalam bọ́lá salon àgbàfáà ni wọ́n ní àwọn sì ti rọ́rọ̀ ànábì nínú àtúrà ká ànábì ò tó dé tọ́lá náà ló ń fọ́ ànábì sínú àtúrà òun fọ́rọ̀ rẹ̀ sínú ìdí wọ́n ti kà á. Ọwọ́ àwọn òpè àbóhun ni
àbóńkọ́ ọwọ́ súnmọ́ ọwọ́ náà wọ́n bí ní béèrè mẹ́ta tó bá lè fèsì béèrè mẹ́ta yìí wọ́n mọ̀ pé òun ni òun sì gbà fún ọwọ́ bí anabi ní béèrè mẹ́ta ìbéèrè àkọ́kọ́ torí anabi wa Muhammad sallallahu alaihi wasallam gbàtọ́ sálámà sí anabi tá anabi dáhùn sálámà olùyẹ arákùnrin oníbéèrè mẹ́ta anabi ní kó béèrè oníbéèrè ní àkọ́kọ́ tóbìnrin àtọkùnrin bá súnmọ́ra wọn àásèmẹ́ni tó mọ́ jọ anabi ní odò ní oníbéèrè mi ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ àdìgánná tí wọ́n bá wọ àdìgánná kí wọ́n kọ́kọ́ tẹ́sì anabi ló di méjì ẹlẹ́ẹ̀kẹta àpẹẹrẹ ọlọ́ọ̀rì tá a fi mọ̀ pé ayé fẹ́ tán lẹ̀ anabi ìwádìí àlóhùn anabi náà kọ́kọ́ tá a fi mọ ẹni tó mọ́ jọ tóbìnrin àtọkùnrin bá pàdé ẹni tó bá kọ́kọ́ kọ́ọ̀mù obìnrin náà kọ́kọ́ wá ní obìnrin ní ọjọ́ ọkọ náà kọ́kọ́ wá ní ọkùnrin ní ọjọ́ ó lẹ́lẹ́ kí n tó wájú ọ̀gbìn àlùkìyámà àwọn ọmọ àjẹ́nà tí wọ́n àjẹ́nà tí wọ́n kọ́kọ́ tẹ̀sí òun lè dọ́ ọmọ ẹja ó lẹ́lẹ́ kẹta ibi tóun ti wọ̀ ìjọ tóun bá yọ ọ́ bẹ́ẹ̀ ayé fẹ́ parẹ́ òun bá sọ pé àṣẹ àdọ́lá ìlà ìlọ́nà ó rí i pé onímọ̀ ni ẹni wọ́n mí náà ni ọgbà fàdábí ọwọ́ láwọn èèyàn wọn alágídí wọn o òun ọ̀sán pa amásíbì kan má kò tí rí wọn àmọ́tọ́ ọba dọ́dọ̀ wọn béèrè pé ta lòun ọwọ́ akẹ́kọ̀ọ́ àwọn bàbá ní sàáyà wà lòdì kan wọ́n ní àgbàfọ́ ànúwà nù ó ní mímọ́ ànúwà nù èèyàn ńlá ànúwà nù tọ̀ ó ló ti gbà fóun wọn ni wọ̀ làbìsàlá ń bá jáde lọ́ba tó ṣe kẹ́kọ̀ọ́ tó sàáyà wọn ló kó olómi wà ní wọ̀nyí aláìmọ̀ká ọmọ wa wò yí pé àwọn ọlọ́run yà kó lọ́wọ́ ayọ́dẹ́ni ayé àlámọ̀ wúwú làwọn wà ní Ísírẹ́lì. Bani Israẹli ayé ló ṣe báyìí kò pé gbogbo Bani Israẹli àwọn àfáànù wọn dé gbogbo yẹn bá tiẹ̀ dá nǹkan mọ̀ kọ́ yẹ kéèyàn fọ́ dá nǹkan mọ̀. Ní àmì ọlọ́run tẹ́ ma ṣe ń káyẹ̀ àmì ọlọ́run kan ní sábìlá yọrọ nkẹmi àmì ọlọ́run àwọn Yorùbá máa ń pèlè kọ́lá lórí gbogbo èdè ọ̀fọ̀ ní pèlè èdè Yorùbá àkọsílẹ̀ Yorùbá yàtọ̀ fọ́fọ́ Yorùbá ni máa ń sọ̀rọ̀ pé omi dán ní mojú omi dán ọdẹ apẹ̀tùrù ní mọ́jọ́ àpàdá. Bàbá yìí fẹ́ràn ẹsẹ̀ gàdá kùtù tẹ́lẹ̀ mo ló dé yẹn ní. Mo ní méjì náà ní tọ́lá rẹ̀ tí ń sè ń tẹ́nu wa bá ṣe wà yí méjì ni ẹni tí ó dè yàn àtẹ̀lé tó mà tí ṣe bí ètí ọ̀mà. Wọ́n ní àmọ́ gbà tó bọ̀ ọ̀nà ó rìn Ghana ọwọ́ àmọ́ tóun náà ṣe ní gbogbo tóun náà bá pàdé lọ́nà tí èdè yẹn ọ lọ tó fi wá lọ. Sì ní í ṣe lóun gbọ́dọ̀ la kò ní í ṣe ibi ọgbọ́dọ̀ ń bá fẹ́ dé àǹkà tó dé lọ kan wọ́n dà wọn nábì Ọlọ́run kò dé wọn lọ́kàn ọkà wọn ni ọkà wọn lọ wọn máa bára wọn àwọn nǹkan bára wọn fatirawa àwọn ní otu dé ibi ọgbọ́dọ̀ ń bá fẹ́ nà wò tó fẹ́ nà wọ àwọn nǹkan nínú òwú yọwọ́ arọ wọn ọ̀nkàlùkọ́ wọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀nkàlùkọ́ ó pe fọ́tọ̀ọ̀tọ̀ kò sí tí ń jẹ́ lóyìn ní jẹ́ bẹ́ẹ̀ àwọn àkọ́dì ó lánú wọ́n máa sọdá àwọn àkọ́dì owó mú kìí ṣe gbogbo olówó lọ́dá ọ̀tọ̀ lọ́dá ọ̀tọ̀ lówó àwọn kan máa pàṣẹ owó àwọn kan máa pàṣẹ ẹ̀mà àwọn kan máa pàṣẹ agbára àwọn kan máa pàṣẹ ìjà àfa àwọn kan wà lálákẹ́dẹ́ táwọn máa ṣe tí wọ́n bẹ́ẹ̀ gbogbo yẹn kàn ló papọ̀ ni àmọ́ gbogbo ọ̀nà tíyàn bá rìn láyé tí fi ga láyé ọ̀kan náà ni tẹ́ ẹ bá ti dókè ẹ pàdé ara yín tọ́ba tọ̀nà mọ̀ dókè olówó bá dókè onímọ̀ dókè alágbára dókè aláṣẹ dókè onípò dókè ọ̀kan náà ni tó yàtọ̀. wá sí mo wá bá ọmọ
ìyá mi ni tó jẹ wá dàárọ̀ tó ní bá ti papọ̀ yìí mú kan ní ọ̀fẹ́ bọ́ sí wá sí rọ̀lẹ́ wọn àfọ ọmú táwọn àgbàlagbà dúró àárọ̀ àbọ̀fẹ́ wá tààrọ̀ yọ̀ọ́ ní ìlú rọ̀lẹ́ àmọ́ ilé mi ni bí ọmọ ìyá mi ní ṣe nǹkan inú ẹni tó sì yẹ kó ní kéta ni ó tún máa wo lẹ́yìn pé àwọn kan pé kíní kan ní wújíbù téèyàn bá kọ̀nfàmù ara rẹ̀ yóò pé kí ló tún kù tọ́lá ẹ̀ bá kọ̀nfàmù ara rẹ̀ ọ kọ̀nfàmù ara rẹ̀ mímọ̀ ni o ọ kọ̀nfàmù ara rẹ̀ lówó ni o ọ kọ̀nfàmù ara rẹ̀ lásìrí ni o ọ kọ̀nfàmù ara rẹ̀ ní bíbí ni o gbogbo ọ̀nà tí a fi kọ̀nfàmù ara rẹ̀ yóò tún wá wò yí gbé èké ìjọba ń sọ̀rọ̀ ká ní tàlé lóyún o. wọ́n ká mi ní àjí. wọ́n ní kámẹ́rì àyè. sọ́kẹ́tì ìwòye sí máa tún ká ẹ̀dùn yìí. ọlọ́run kan náà bá jèrè ní ọ̀sẹ̀ tìjà nílé àwọn tí ọ̀gá wọn jèrè ní í pé. wọ́n ká mi ní àjí. sọ́kẹ́tì ìwòye sí máa tún ká ẹ̀dùn yìí. ọ̀sẹ̀ tìjà nílé ọ̀nà àfáàní nàtúfin ní tí àjẹwọ́ jèrè máa ń wò pé. nísìmá tún ká ẹ̀dùn yìí. ìní ọmọ lágbájá wọn máa ní pé ń tẹ̀lé lágbájá. nísìmá tún ká ẹ̀dùn yìí. ma ba de tó nù náà wá ní ma ba de tó lé wá ní inú títọ́ bì kan náà yá wọ́n wá ní àárọ̀ wọ́n tún wá lọ sọ fún àtàwọn ní àfẹ́sẹ̀ kù lọ́la. bísí bá tún yá ìdílé àbáyé mi sábì sábà ní àlè mi àti wàtáyé wọlé sábà mi ní àlè mi àti onírun tí ma ní ọdún fún yẹn mi mà bí ma bá pọ̀ ló fojú tó mẹ́rin ó gbé yẹn tọ́lá wò sínú sí Ádámù nù. níbi tí Ádámù gba dénú mà kọ̀yẹ́ kọ́ náà fún àkàmá o níta ní tí sọ yìí. ọmọ síbẹ̀síbẹ̀ bàbá pín àwọn afásíbẹ̀ ta wọ́n ní bá wọn ká ti ṣiṣẹ́ káwọn tó dé àmọ́ kò fẹ́ fọ wọn ó sì nàró wọn nínú kòtò ní wọn sẹlẹbírẹtì wọn mánu kòtò wọn ti lọ nígbà tí federal government tí bá ń fún yàrá wọn dùn mánu kòtò bẹ́ẹ̀ ní fún wọn láwọn dùn mánu kòtò kádàmù tọrọ mú wọn wọn ti yè wọn ẹlọbẹrẹ fún kádàmù tọrọ mú sí Ádámù ní wọn ti yè àwọn bàbá wọn mánu kòtò bí ẹ ti sẹ ìbò fẹ́ fọ yín ni èmi tí wọn dé nìsí ìwà nàró ni ọsẹ bẹ́ẹ̀ fún àwọn àkàn wà ń bẹ iṣẹ́ wọn ọ̀pọ̀ àmọ́sí Ádámù rí pé wọ́n wọ alẹ́ àwọn òjèrè bàbá tó bá tún kéré tí wọ́n nù kòtò wọ́n ti wà nù kòtò ní ti tún kéré lọ bá wọn àwọn àtọ́ àmì tí wọ́n jọ lo fit gbogbo bí tí bàbá mọ̀ pé ayé lè sọ pé wọ́n kù sí bàbá wa dúró capsule fìdá pé bí wọ́n bá dẹ̀ kù sí nìkan ẹ̀ tì ní sí wọn èmi ó dìjà yín. ẹnìkẹ́ dáyé ṣe ìtọ́lọ́mọba yọnu gbàrẹ́ gbàpọ̀ orí rẹ ní àwọn anájọ́ ọlọ́run ti àti lọ ọmọ ìyá wọn ṣe ọmọ ìyá làwọn anájọ́ ọlọ́run bá ṣe ó ti di anájọ́ ọlọ́run jọ tọ́lọ́run tí wọ́n ṣe ọlọ́run tọ́lọ́run adáwọ̀ pé lọ dìsọ́yì wọn lọ́gbọ́n tó wí. wàlá fún ní ròdùnú ọlọ́dún ti lọ. ọlọ́dún àti òṣùlù náà Ibrahim àtòlùbù ṣe ọ̀kọ́lù nínú àmúlíkù wálé àti ìkọ́ríyà. ìwà nílẹ̀ tí wọ́n fún ròdùnú bùkátà tẹ̀ bíyà ọlọ́run ní agbára ṣe ọmọ sí wàhálà mọ́ àdúrà rẹ̀ ti gbà gbogbo tó fẹ́ òtítọ́ ọmọ wọn àti bẹ́ẹ̀ fún tán ọwọ́ ní à ìwòlẹ̀ tí wọ́n lọ wáyé. kọlu iná àmúlíkù wálé àti ìkọ́ríyà. iṣẹ́ wo tán ìrọ́dùn ló ní àwọn afọwọ́ jàmọ́dù ló ní àti fọ́ọ̀kù jàdánù rẹ̀ ìlú báyìí ló ní àlọ́ bìsọ́ ìwọ̀n kápá wọn rẹ̀ bẹ́ẹ̀ kápá gbogbo òdu yẹn rẹ̀. iná aláàtánù sọ̀lì mí. alákòsí ni wọ́n lò náà. ọ̀nà iná bí àlù. iná bí àlù bọ̀. ó ní mi tẹ́sí wọn lọ ọmọ ìyá mi bẹ́ẹ̀ lùtù bẹ́ẹ̀. olú nánú àlàmì máa bí yá. lẹ́nu anáwó aláwọ̀ ìlàmú àtàwọ̀ ká láti mi láyé kárí. ní tó rẹ̀ anábìnú orí lọ́mọ ìyá òun anábìnú tù ní orí lọ́mọ ìyá bí gbogbo àfáàsì gbọdọ̀ nínú bí
Aláǹkẹ́mi ń bá fùtù ní wa yìí tí wọ́n kọ́ wa dé kí ló fẹ́ gbà lọ́wọ́ mi. Owó ń bẹ lọ́wọ́ ẹ̀. Yàtọ̀ fún pàtìlì rẹ̀ bò àṣírí àwọn àkábò wọ̀ ọ̀jà bá dùn mọ́. Ó lè ní kí wá sọ láì mọ̀kan. Ọdún ní mọ̀nà fà. Ó di méjì ọlọ́run wá ra ayé fún gbé. Ó di mẹ́ta ọwọ́ àsìn ọlọ́run ọba ọdẹ àǹkàmù. Bàbá wa ọsẹ arọ́wọ́ gbàgbà. Ọ̀dà alákẹ́ni ọdẹ àǹkàmà. Bùjá yìí bá kàláfì. Ọdẹ àǹkàmà. Gbogbo tí emu yàn rí nǹkan míì tí a máa sìn kárí. Tí a sọ bẹ́ẹ̀ bí ọmọ mi lọ́nu gbàgbà. Ní ìdàgbà ní bẹ̀rẹ̀ náà fọ lọ́rọ̀ kẹ́mi. Ọtún wa ló wù ní nǹkan mi. Èyí ò ní túmọ̀ yí pé ẹnì yìí fẹ́ sẹ́kù. Ẹni tá àmọ́yáwó yẹn tá ànáwó tá tọ́nà ni wọ́n tọwọ́ wa nìyẹn lórí tó àdọ̀tá. Ẹ̀ka pẹ́ni tá lórí kátà ṣe fún tẹ́lẹ̀. Tọ́wá ní pépà náà sẹ́, èmi rí pé àmì ọlọ́run lélẹ́yìí. Iṣẹ́ ọlọ́run sì ni. Wọ́n á sì dúró tì í. Wọ́n á sì fún ní support. So irú báwọn èèyàn báwọn ó ti dèèyàn wíwò àmọ́ ọpẹ́ tí màá dá fọ́nà òní pé gbogbo ń tẹ̀wé yẹn bá ti máa wọ kálukú ni. Bẹ́ẹ̀ mo bá wò lọ sí i bẹ́ẹ̀ nìkan bá ti bẹ̀rẹ̀ controversy àbí kílẹ̀ yẹn olóyìnbó ń pè controversy àbí ká sọ pé kátirasa máa sọ fún mi pé òṣùnà àwọn tájọ lórí. Ẹ̀jẹ̀ àfa àwọn fi tọ́ yín kásẹ̀ àwọn Islam súnà ọlọ́mọ ọba ni kò sẹ́ni ó gbé lẹ̀ ọlọ́mọ ọba ló gbé lẹ̀ amáté yóò fi mọ rírì ìyàwó ṣíṣe pàtàkì ìyàwó ṣíṣe méjì ni tó bá rí ọ̀rọ̀ sawaj before anabi Nuhu ọwáyé ọwáyé 1000 years láyé tàbí Kùránì gọ̀gbọ̀n ó di 50 years péré ọlọ́run wá fomi pamọ́ rẹ̀ ọlọ́run tó wá fomi pamọ́ rẹ̀ nì kò sí tọ́jú ọlọ́run lógún tọkọjọ́ ọ̀sàwájì nígbà tó fomi pamọ́ rẹ̀ tán tí ayé sẹ́kù tínú ó tún máa lọ kò sí tọ́jú ọlọ́run ọba lógún tọ́jú ọ̀sàwájì ó tó fomi pamọ́ rẹ̀ sọ́tún nìsáyì ní sọ pé èso الذين خلقوا من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. Before kómi túfánù tó fàyè rẹ̀ ni ìgbà tómi túfánù wá fàyè rẹ̀ tán tó wá ìpè ògbà yé ọlọ́dún sọ́ọ̀rì rẹ̀ ọ̀wá kù kankan tayọ òkúta ibi ojú Káàbà lóhùn bá fẹ́ máa lọ gbàtọ́lọ̀ wá ikọ́ fẹ́ lọ sẹ̀mí ọlọ́run lè pé kò lè dá sẹ̀mí tó lẹ́ni tí ọba da ìsẹ̀mí tí ó da tí ó gbádùn tí ó gbádùn àfikọ́jẹ́ méjì ẹnì kò lè dá sẹ̀mí tó ọba ní pọ́sítífù ó ní nẹ́gẹ́tífù látara pé méjì ní máa ń fọ́ọ̀mù kan lọ sí swatu sáríà àyà 49 lọ́lọ́run fi sọ yí pé jàánà. كل شيء زوجين كالكنا. ọlọ́run níbi méjì
méjì tèmi ọlọ́wọ́ ọba ni mo píìkì wọn lẹ́yìn ọlọ́wọ́ ọba nìkan tó jẹ́ aṣọ pàṣásọ mọ́ bí èèyàn ọba ṣe nǹkan láyé ẹ̀jẹ̀ méjì ni ọkùnrin àtobìnrin obìnrin àtọkùnrin obìnrin ni kò lè dá nǹkan ṣe àfikún ọlọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin kò lè dá nǹkan ṣe àfikún olómìnir lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run wá rí pé wọ́n ń fẹ́ máa lọ ayé ti parẹ́ ọfẹ́ bẹ̀rẹ̀ gbèsè ayé mi ọlọ́run fẹ́ lọ ẹ̀ lè sọ síìdì kẹ́ tó sọ síìdì ni tẹ́ fẹ́ lọ ní àdúgbò ohun ní méjì méjì bẹ́ẹ̀. kódàánù wọn ní takọtabo ní kọjá òwúrọ̀ àwọn ẹranko tó mú un má kọ má bò ọlọ́run tó bá mú òun ní ó mú yín sọ síìdì níbi tẹ lọ sàwáàdì ni nígbà wọn wá lọ bẹ́ẹ̀ tà ọwọ́ ajé kí wọ́n bí ọlọ́run wá fẹ́ ká mọ bí sàwáàdì ṣe tó èyí tó dáa nínú sàwáàdì wọ́n lè ta dòdò tì í èèyàn kì í ṣe sàwáàdì ní bòńkẹ́lẹ́ èèyàn kì í ṣàdédédé wọn mọ́ mọ́kọ rẹ wọ́n yẹ kó ojú láàyè ọlọ́run ọ̀pá míìtì kò fọwọ́ sí boyfriend and girlfriend ọlọ́wọ́ fọwọ́ sí èyí tó fọwọ́ sí ní bẹ́ẹ̀ wà nídìílé ìyá àwọn ìdílé ọkọ wọ́n wà tọrọ rẹ àmọ́ àwọn tó fẹ́fẹ́ bá ti mọ àwọn ará àgbàdì irú ẹ̀tọ́ ṣẹlẹ̀ nílé ayé tí wọ́n kà sàdédé ló fi bẹ̀jọ́ lọ sí sùwàtú Mariam. Ni wọ́ọ̀lù ọ̀rẹ́ nìkan wá tọrọ ọ̀rẹ́ nìkan wá dáná ó sì ní tètè tí wọ́n ń bá bọ̀ tẹ́lẹ̀ lọ́jọ́ wọn sọ yìí bẹ́ẹ̀. wọ́ọ̀lù ya Mariam. ọmọ Mariam. lọ́kọ́lí ní ìdíje ya Mariam. ọmọdé pẹ̀lú nǹkan àdìgún mu fámìlì wa yìí. ya Uguta Haruna. ya Haruna. ọ̀gádà rúgì mú àṣọ yìí. bàbá tó bí ọtí mẹ́nu ra wa kìí ṣe bàbá bú. bàbá dáná tó rò kì bàgé ya. ìyá tó bí ọtí sálágbèrè. Fàṣàrà tí ilé ìwò. Nígbà ọ̀rọ̀ ti dà bẹ́ẹ̀. Wọ́n máa ń bá Mariam fún àjọ wọn ti lórí fún ọmọ bó ṣe lórí. Àsórí èèmọ̀ ni. Tí ọba tóbìnrin bá sì lórí èèmọ̀ yọ ọmọ. Wọ́n wá bá a fọ́ àtijọ́ tó bá bímọ. Nígbà wọn sọ bẹ́ẹ̀ ọ̀dẹ́jọ́ ti tó Fàṣàrà ti. Ọba ìnáwó sọmọ lórí ìtẹ́. Àbójútó ní abísíwì ni sọmọ tó wà lérí tí ọmọ ọjọ́ kan máa ń sọ̀rọ̀ ni. Bọ́lá yìí ní àbúrò rà. Ọlọ́run ní ìwọ sọ̀rọ̀ àdúrà yìí. Bọ́lá yìí ní àbúrò rà yìí. Ọlọ́run náà tẹ̀lé ìtẹ̀mú ti fi ọmọ sọ̀rọ̀. Bọ́lá bá dẹ̀ ní bá ń ṣe ìyanu tẹ̀ wá wò pé láti kékeré yóò ṣe bá dàgbà. Ìsàdì ẹ̀rọ ọlọ́wọ́ ọba ni mí. Àtàlí àlìkìtàbà. Wọ́n fún mi ń tira, afárádé mi ń tira. Wàjà àlàlí nàbí yá. Àtúnṣe náà fún àtọ̀yẹ̀dú. Wàjà àlàlí mubaraka náà ìrìn àmọ́ gbòǹtò. Ọba Adélayé máa jọ máa lárúbáríkà àdàsí fún. Wà á sọ́ọ́lì bí sọ̀láàtì. A ti sọ gbogbo àgbọ̀dọ̀ fi múlẹ̀. Wà sàkáàtì máa dùn mọ́ tó ayé. Ìmọ̀ bàbá ti mú lẹ̀ o sì gbọ́dọ̀ fi sàrà alẹ́ bó ṣe yọ ọ̀rọ̀ pẹ̀lẹ́ lọ́nà àgbísí yọ káàkiri. Wọ́n bá rẹ̀ mí wá yí dájí. Àbí àti bàbá ọmọ rẹ̀ ni kì í jẹ́ fún wa. Wàlámì ẹ̀jẹ̀ á lè jẹ́ bára rẹ̀ yíyá. Ẹ̀sìn ìbá nínú ẹni tí wọ́n máa lọ́yàn lọ́wọ́ gbà. Wàsàlámù aláìyàyà ọmọ oyin tù. Nígbà wọ́n ti bí mi ni wọ́n ti yanjú ọ̀rọ̀ mi. Yàrá máa mú tù. Bí ìṣèlú ó ti sì lọ́dọ̀ ọlọ́wọ́ ọ̀gá mi. Sọ̀sọ́ fún sọ̀rí lórúkọ ọlọ́run kò é sèǹkà tó dìnnà àmọ́ mẹ́tẹ́lú ọlọ́wọ́ ìgẹ̀gẹ̀ wọ̀nyí gbogbo arọmọdé yìí àmọ́ tí wọ́n ń pè ní àdán ẹyẹ kan ní bọ́ọ̀bọ́ wa débi igi ó rí ọwọ́ akọ ń bẹ̀rẹ̀ bètè wọ́n mọ̀ wá sọ gidigidi
tẹ ẹ bá gbọ́n igi ìlú tọ́ba lójúde yín àbábà alábàlá yín ẹ mọ wá gbọ́n yẹ̀pẹ̀ sí tẹ ẹ bá bẹ́ẹ̀gì ìhun wọ́n lọ lé mi àdúgbò mi wọn lọ wọ́n tún wá lé yín mọ́ àmì ọlọ́run ti yín nìyẹn o á sì fi. Àkúmi ọlọ́wọ́ ọba ní àmì ọlọ́wọ́ ọba ní èèmọ̀ ọlọ́wọ́ ọba ní ẹ̀sọ́ ọlọ́run ní á sì ní ìmọ̀ gbogbo sábà jáde ọlọ́run ọlọ́run láti ní ìlú o. Dákùnrin ayé àbàtàrúwá. Àmì mi ní jẹ́ sàrúwá ẹ̀yìn nínú ẹ̀pá tí má wá jẹ́ ẹ̀ka má wò lórí. Àkúrú fi àìdí lẹ́yìn. Má tọ pínpín rẹ̀ má o èyí tó fi máa tọ pínpín ẹ̀wọ́ náà béèrè tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Wọ́n yá bàbá ṣùúrù àbí ṣùúrù yìí. Fọwọ́ aburú bá mi mímú. Kúta kó máa bá kó nǹkan yìí mọ́. Ọlọ́run ní ìyàtọ̀ súnmọ́ mi ló ti bèbí àyàmú kalẹ̀ pé wọ́n fẹ́ bìtú àyè mi ìwọ́n ló ti parẹ́. Àyè bìtú àmì ọlọ́run tó dé bá àwọn ìjọba bá láti ẹ̀mí ká tó máa lọ lé. Kò sí wọ́n kọ́